A kú ojúmọ́ níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ mi àti láti máa wò mí káàkiri àgbáńlá ayé pátápátá. Mo kí yín wípé a kú dédé àkókò yìí. Bóyá lẹ mọ̀ pé lánàá àwọn aráàlú Ìbàdàn, àwọn olóyè ìlú Ìbàdàn, kódà mọ́gàjí olóko, wọ́n ṣáájú àwọn èèyàn tí wọ́n lọ ṣe ìfẹ̀hónúhàn nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí wípé ọ̀rọ̀ ìwé àbádòfin tó ń pè fún kí Aláàfin Ọ̀yọ́ kí wọ́n jẹ́ alága títí láéláé ní ipò ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ó ti wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì, tó bá sì ti wọ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tún ti fọ ọwọ́ sí ẹ rí i pé àbá yìí ó ti dòfin lọ́dọ̀ wọn nìyẹn kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó sì bọ̀wọ́ lù ní. Ẹ kú dédé àkókò yìí lẹ́ẹ̀kan sí i. Olúṣọlá Ṣọlá lórúkọ tèmi yìí lẹ́kọ̀ọ́ ló kọ bàbá tó bí i lọ́mọ. Olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kìnìún mímọ̀ tó méjọ mi ọdún ní sí ni. Ẹ̀kọ́ kì í sì nìyẹn akóbójú ọjọ́ sì rí. Lágbára ṣe Èdùmàrè jáde wá lónìí yìí kò ní mọ ẹkún dání lágbára ọba òkè. Ní gbogbo ohun gbogbo tá a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ ìkànnì Olómi ọgbọ́n TV, ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì wa, ẹ like, ẹ comment, ẹ share, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kódà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́balọ́ba yòókù náà tí wọ́n fẹnu sí àti tí àwọn ọmọ ìlú wọn náà tí wọ́n fẹnu sí wípé ṣé àwọn ọba ti tọ̀dọ̀ tiwọn náà ṣé wọn ò nẹ́nu ni, àbí pé àwọn ọba tiwọn náà kì í ṣe ọba tó jẹ́ gbòógì ni. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí, àgbè ti sẹ́gbẹ̀ kan gbogbo aláti mọ ohun tá à ń fà bọ̀ látilẹ̀ níbi tí àwọn ọ̀rọ̀ tá à ń jíròrò lé lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wípé wọ́n fẹ́ fi Aláàfin Ọ̀yọ́ wọ́n fẹ́ fi ẹnu pé kó jẹ́ alága títí láéláé nínú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ilé tí wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ lọ́tùn àti lósìn látàrí wípé ó ti wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kínní ó ti wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n pè ní second reading nínú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ iyún Débọ̀ Ògúndoyin tí wọ́n léwájú ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò. Ṣùgbọ́n lánàá òde òní yìí lọ́jọ́ ajé Monday ìwọ́de ṣẹlẹ̀ o. Àwọn lóyè nílùú Ìbàdàn, àwọn lóyè nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí làwọn Ògbómọ̀ṣọ́ ò ti sọ̀rọ̀ nísìnyí àwọn Ògbómọ̀ṣọ́ náà ti sọ̀rọ̀ kó má dàbẹ́ ni pé àwọn náà sọ̀rọ̀ àbí bóyá àwọn faramọ́ kíní yìí wípé àwọn ò faramọ́ o. Láyé àtijọ́ òun ló jẹ́ pé Ọ̀yọ́ àtijọ́ wípé láyé ogun Fúlàní òun lọ̀yọ́ àtijọ́ ló ti parí o. Ìṣèjọba àti agbára tí Ọ̀yọ́ ní wípé gbogbo agbára ńgbà náà ó ti parí, ó ti pín sí Kàtúngà, ibẹ̀ ni ó pín sí. Wípé Ọ̀yọ́ ọ̀sìn yìí eléyìí tí ọmọọba Àtìbà tí wọ́n dá sílẹ̀ òun náà ni àtúnṣe tó ti wáyé nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ló ṣe ìrànlọ́wọ́ fún Ọ̀yọ́ ńgbà náà tí ò jẹ́ kó jẹ́ pé Ọ̀yọ́ ò bá má gbérí mọ́ nítorí ogun Fúlàní. Wọ́n ní Ògbómọ̀ṣọ́ àwọn náà wọ́n gbìyànjú wọ́n kópa nínú ìpadàbọ̀ Ọ̀yọ́. Bákan náà ìlú Ìbàdàn àwọn gan kópa tó pọ̀ níbẹ̀. Fún ìdí èyí a lè sọ wípé bóyá Aláàfin Ọ̀yọ́ òun náà ló sì ní agbára lórí wọn pé ìgbé ayé Ọ̀rànmíyàn ó yàtọ̀ sí ìgbé ayé ọmọọba Àtìbà. Gbogbo ọ̀rọ̀ yìí ni àwọn lóyè àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ títí kan àwọn ọba aládé tó jẹ́ aládé ìlẹ̀kẹ̀ tí wọ́n wà nílùú Ìbàdàn ni wọ́n ti panupọ̀ tí wọ́n sì ti fẹnu ṣọ̀kan. Àwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ náà àwọn náà ti panupọ̀ wọ́n ti fẹnu ṣọ̀kan tako ìgbésẹ̀ yìí pé wọ́n ò gbọ́dọ̀ fi kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ jẹ alága tí yóò jẹ́ alága títí láéláé excuse me wọ́n ò gbọ́dọ̀ fi kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ jẹ ẹni tí yóò jẹ́ alága títí láé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn Ògbómọ̀ṣọ́ náà ti sọ ṣùgbọ́n tó wá yani lẹ́nu jù ní wípé wọ́n mọ́gàjí olóko ó léwájú àwọn èèyàn kan àwọn ọmọ ìlú Ìbàdàn àwọn mọ́gàjí kan ó léwájú wọn lọ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá òde òní. Kí ni wọ́n lọ ṣe? Wọ́n lọ fi ìfẹ̀hónúhàn ni ó ti bá dé bẹ̀ báyìí o. Wọ́n lọ síwájú House of Assembly tó wà nílùú Ìbàdàn wípé kí àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́
kí wọ́n má lọ gbé ìgbésẹ̀ tí ó ṣeé ṣe tó lè tàbùkù bá wọn tàbí ìgbésẹ̀ tó lè dá wàhálà pẹ̀lú rògbòdìyàn sílẹ̀. Àwọn mọ́gàjí ìlú Ìbàdàn ti ṣe ìfẹ̀hónúhàn báyìí o, ìwọ́de protest kó lè yé wa dáadáa. Wọ́n ṣe protest lánàá, ṣùgbọ́n ó dùnni láàánú wípé ó ṣe ní láàánú wípé àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò jókòó lánàá. Tó bá jẹ́ ó jókòó lánàá ni tí wọ́n yọjú sí wọn, àbá tún gbọ́ àbájáde àti èròǹgbà àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n a ò mọ̀dí eléyìí tí wọ́n fi gbérú ìgbésẹ̀ yìí. Àwọn mọ́gàjí yẹn ti sọ wípé àti gbogbo àwọn nílùú Ìbàdàn àti ní Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ pé kí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n pọ́n ara wọn lé, kí wọ́n sì pọ́n ìṣẹ̀ṣe lé, wípé nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe lélẹ̀ tradition ó yàtọ̀ sí nǹkan tó ní ṣe pẹ̀lú òṣèlú. Kọ́ má ti òṣèlú bọ kínní yìí, wípé lọ́pọ̀lọpọ̀ àwọn ayé ìgbà kan ló ti lọ sẹ́yìn tó jẹ́ wípé Aláàfin Ọ̀yọ́ ni ó jẹ gàba lórí gbogbo, ṣùgbọ́n ìgbà yẹn gan ti lọ. Ẹ mọ̀ pé gbogbo ìgbà tá a dẹ̀ ń sọ yìí, there is nothing like state. Ilé tó ní láyé ìgbà Ọ̀rànmíyàn, òun láti ní Ọ̀yọ́ empire. Ọ̀yọ́ empire come to an end lásìkò ìgbà tí ogun Fúlàní jà wọ́n. Lẹ́yìn ìgbà tí ogun Fúlàní jà wọ́n, tó jẹ́ wípé ọmọọba Àtìbà tóun náà tó nà pápá bora tó sì jà fún ẹ̀mí ara rẹ̀ tó rárá sá, ló tún kó àwọn tó kù. Ṣùgbọ́n ìtàn sọ wípé lára àwọn tó kù tí wọ́n kó wá padà wá sí ìlú Ọ̀yọ́, ẹ mọ̀ pé wọ́n ti wà ní kàtúkà tó jẹ́ pé àwọn ìbàrìbà wà pẹ̀lú wọn, wọ́n ti wọnú ara wọn látàrí pé fífi ara wọn. Àwọn ìbàrìbà náà tún wà láàrin àwọn tí wọ́n wà ní Ọ̀yọ́. Ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ tó wà ní Ọ̀yọ́ nìsín wọn kì í ṣe ọmọ bíbí Ọ̀yọ́ gangan. Díẹ̀ lára wọn ló jẹ́ ọmọ bíbí Ọ̀yọ́. Ṣé wá di ibi tí èmi fẹ́ kíyèsí, tí mo fẹ́ ká kíyèsí leléyìí o. Tó bá ti ń di wípé èèyàn ti ń ṣe ìwọ́de tí àwọn ọba méjèèjì, àwọn olóyè àwọn ọba méjèèjì yìí, Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, tí àwọn náà sì ti ń sọ wípé àwọn ò fọwọ́ sí kí wọ́n má ṣe bẹ́ẹ̀. Wọn ò lè sọ wípé kí Aláàfin Ọ̀yọ́ kó dúró kó jókòó sórí ipò yẹn títí láéláé, kí wọ́n wá máa pín ipò igbákejì láàrin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Kódà àwọn ará Ìbàdàn gan ni wọ́n sọ̀rọ̀ jù, torí wọ́n sọ wípé ọba tiwọn náà kì í ṣọba ọba tó jẹ́ pé àwọn fọwọ́ rọ́tì sẹ́yìn, wípé kódà nígbà táwọn sì ń jẹ baálẹ̀ gan nílùú Ìbàdàn, baálẹ̀ ìlú Ìbàdàn kò ṣe fọwọ́ rọ́tì rárá láàrin àwùjọ èèyàn bèlè ń tà sí ìgbà táwọn tún wá jọba. Wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn pé bí ìgbà tó jẹ́ wípé wọ́n wọ́ àwọn ọba méjèèjì tó kù, wọ́n wọ́ wọn lẹ̀ àti pé bóyá ànífín dé bá wọn. Òun náà léléyìí. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe nígbà tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, tí àwọn akọ̀ròyìn tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn nígbà tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún náà, ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe wípé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ rárá. Ẹ dẹ̀ mọ̀ wípé kínní yìí ó ti wọ ìpele kejì nínú ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Second reading ló wà. Tó bá fi lè wọ third reading tí wọ́n bọwọ́ lù ú. Ṣùgbọ́n ìròyìn tá a gbọ́ lẹ́nu gómìnà Ṣèyí Mákindé. Gómìnà Ṣèyí Mákindé wọ́n gbìyànjú àti yọra wọn kúrò. Wọ́n ní wọ́n fẹ́ ṣe ìdásílẹ̀ ìgbìmọ̀ lọ́balọ́ba. Lẹ́yìn second reading yìí, tó bá ti wọ third reading, wọ́n máa send bill yẹn, wọ́n máa send sí House Committee on Chieftaincy and Local Government. Àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìfinijoyè àti ìjọba ìbílẹ̀ nínú ilé ìgbìmọ̀ aṣòfin yẹn. Ohun tí mò ń wò, mi ò mọ̀ bóyá àwọn ará alẹ́ ń wò ó. Ọ̀rọ̀ yìí ó kàn ń lọ láìṣe ọ̀tẹ̀, bóyá kí n sọ pé wọ́n gbé
àwọn ọ̀rọ̀ tí àwọn ìlú tó kù tí wọ́n sọ wọ́n gbé yẹ̀wò bí ìgbà tó yẹ pọ́kàn wo àbádòfin yìí ṣó ń lọ ẹ jẹ́ ká máa lọ lọ ẹ ká wọn gbìyànjú àti listen to the public, listen to the mass and try to study pé kí ni tá a fẹ́ ṣe. Àwọn tí wọ́n ṣe ìwọ́de ìlànà wọ́n tún sọ gbólóhùn kan wọ́n ní kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n má jẹ́ kí rògbòdìyàn kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o látàrí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Iṣẹ́ tí mo ṣe lánàá mo ń béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé why ta ló dá ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ rú? Kí ló dé tó dàrú lọ́dún 2011? Nítorí wípé gómìnà Ṣèyí Mákindé sọ pé kò sí ìgbìmọ̀ lọ́balọ́ba látìgbà tí wọ́n ti wà lórí oyè. Òun ló jẹ́ kí wọ́n máa sọ ìfàànù àti àǹfààní tó jẹ́ àwọn lọ́balọ́ba. Kọ́wọ́ tó kù lórí oyè wọ́n sì fẹ́ jẹ́ kí wọ́n máa jẹ àǹfààní. Lòun ṣe ní ó dáa kó tó di pé bẹ̀rẹ̀ sí ní jẹ àǹfààní. Ẹ padà lọ lórí ìgbìmọ̀ lọ́balọ́ba. Àṣà ní mọ́tò kó má sí dírẹ́fà. Ìgbìmọ̀ lọ́balọ́ba olórí máa wà. Ọ̀rọ̀ olórí ló wá di yánpọnyán nìyí. Tá a bá máa dìbò president wàhálà, a fẹ́ dìbò gómìnà ìjọgbọ̀n, ìbò alága ìjọba ìbílẹ̀ ogún. Àwọn ọba wa tó fẹ́ ṣe olórí báyìí ó tún di gbàsgbòs. Ẹ wo mo ní kí n mú wá fún yín o. Àwọn mọ́gàjí gbogbo mọ́gàjí ìlú Ìbàdàn pátápátá lábẹ́ àṣẹ wọn nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n ṣe ìwọ́de lánàá. Àwọn olóyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àwọn náà ti sọ̀rọ̀ pé kò tẹ́ àwọn lọ́rùn. Síbẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti jẹ́ kí ìwé àbádòfin sísọ Aláàfin Ọ̀yọ́ di alága láéláé ó ti wọ ìpele kíkà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sì ti ń ṣetán láti fi ìwé àbádòfin ọ̀hún náà ránṣẹ́ sí àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìfinijoyè àti lọ́balọ́ba pẹ̀lú ìjọba ìbílẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ mi. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. A tún pàdé láyọ̀ àtàlàáfíà. Ẹ má gbàgbé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ó dàbọ̀.